Action. Our cameraman man go through a lot. Sherry fọ́nrán tí mo fi wọlé yẹn màá dẹ̀ fi àwọn àkókò lẹ́lẹ̀ láti jẹ́ kẹ́ wò once again. Many of us don't know that the crew behind anything called program, filming, they go through a lot. Ọ̀pọ̀ wọn wá fi family wọn lẹ̀ láti rìnrìn àjò. Loved ones, they will leave them behind torí ohun tá a máa jẹ. And at this point, I want to give kudos to all content creator, all cameraman, all individual tí wọ́n jẹ́ wípé wọ́n ṣe lọ́nà kan tàbí lọ́nà kejì láti gbé sinimá jáde fún enjoyment fún àwọn èèyàn láti lè wò ó. Irú eléyìí tó ṣẹlẹ̀ ní ìsìn tó bá wá jẹ́ pé láti bẹ̀ bó ṣe tí yẹn ó forí gbà tó bá gbàbẹ̀ lọ lẹ́yìn ọjọ́ bíi mélòó kan ayá gbàgbé ẹ̀. Èló gan-an ni cameraman yìí fẹ́ gbà nídìí iṣẹ́ yìí. Mo sure ó lè má gba owó tó àwọn tí wọ́n pera wọn ní actors and actresses nínú sinimá yìí. But ẹ wo nǹkan tó fi ara dà. Though actor yẹn náà rí pé ẹ mọ̀ pé tó bá jẹ́ actor mi náà rí but due to iṣẹ́ ẹ̀ kò lè dáwọ́ dúró ó fẹ́ jẹ́ kó jẹ́ real. But iṣẹ́ gbọ́dọ̀ continue. Kí ni mo wá ń sọ in essence that let's appreciate these people. Let's give them kudos. Tí wọ́n bá gbé sinimá jáde ó dùn kò dùn. Ẹ tẹ̀ jẹ́ ká encourage wọn láti wò ó. Àìsí encouragement fún wọn náà ló jẹ́ kó máa jó káàkiri. Àìsí encouragement fún wọn ló jẹ́ kó máa ṣe bonanza. Àìsí encouragement fún wọn ló jẹ́ kó máa ṣe oríṣiríṣi láti jẹ́ kí èèyàn wò ó. Nítòótọ́ àwọn ìgbà míì situation kò ń fẹ́ lómi láǹfààní láti lọ wo sinimá ní ilé sinimá tó ti ń wo sinimá. Bẹ́ẹ̀ lẹ́lòmíì ó máa lo data ẹ̀ láti wo fíìmù àwọn gbajúgbajà èèyàn gbajúgbajà òṣèré tíátà. Àwọn ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n dà ju àwọn ará bí lọ tó jẹ́ pé àwọn náà ń làkàkà. Just mi sọ pé kẹ́ fi gbogbo time yín wo fíìmù. Just encourage these people. Pẹ̀lú eléyìí tẹ́ wò ẹ jọ̀ọ́ ẹ kọ́ encourage wọn. Èmi náà mo ti wà ńbẹ̀, I'm into it. These are the things we go through as a content creator tí mo jẹ́. Àmúyẹ gbà ní mi ò ní sùn ní mi ò ní wo màmá ronú lóríṣiríṣi báwo ni scene yìí ṣe fẹ́ lọ báwo la ṣe lè put creativity sínú nǹkan wọ̀nyí láti jẹ́ kó stand out. Ohun tí a bá ṣe tó wà extra ló máa ń jẹ́ kí a jẹ́ extraordinary. So mo fẹ́ encourage gbogbo ẹ̀yin tí ẹ rí fọ́nrán yìí ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká máa appreciate àwọn filmmakers, producer, cameraman. Let's encourage them. Ẹlòmíì ó ti farapa níbi tí ó ti lọ. Tẹ́ bá dé Ibrahim Chatta Film Village ẹ rí oríṣiríṣi behind the scene ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ti fara dà nǹkan kan níbẹ̀. Tẹ́ bá dé Igbó Ìjàyè náà ní ọ̀dọ̀ ọ̀gá mi, ọ̀dọ̀ mentor mi Kúnlé Afọláyan ẹ rí so many things happening behind the scene. Ẹ wo ilé tó ṣẹlẹ̀ nísìnyí ṣebí ìtàrí ni àmọ̀ye. Ìwọ cameraman àbí actor àbí upcoming actor actress tó bá ń wò mí tí wọ́n náà bá ti ní irú eléyìí fi sábẹ́ comment section jẹ́ ká wò ó àbí ìwọ náà ń gbìyànjú láti jẹ́ ní ayé fẹ́ mọ̀ ìwọ náà dẹ̀ ti lárú àwọn nǹkan wọ̀nyí kọjá. Báwo ni ìrírí tí ẹ ṣe rí? Jẹ́ n gbọ́ lábẹ́ comment section. Màá máa fún yín àwọn nǹkan báyìí nínú ọdún yìí lágbára Ọlọ́run k'Ọlọ́run fún mi ṣe. And by the grace of God, this year is going to be a fruitful year for all filmmakers, individuals. Ọdún yìí ẹ ní kábàámọ̀ torí pé èmi gan I'm here to support you guys. I'm here to encourage you pẹ̀lú nǹkan tí mo rí yìí. Ẹ ṣé púpọ̀.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo